Àdúrà mi sí gbogbo àwọn fans mi, gbogbo àwọn tó ń fẹ́ Dr. Òkìkí Ànábì Kun Fayakun ọmọ àwọn ẹni Ọlọ́run. Ìbànújẹ́ ò ní wọlé tì yín o. Gbogbo ọjọ́ tẹ́ ẹ bá ti ń fẹ́ oore lọ́dọ̀ Ọlọ́run, oore ó máa tọ̀ yín wá. Omijé, ìbànújẹ́, àtẹ̀kùn inú àti tìta, ẹ ní bá wọn sùn kankan bẹ́ẹ̀. Oríire tí ò ṣẹlẹ̀ rí inú ẹbí ẹnì kọ̀ọ̀kan yín, àtòrí yín bẹ̀rẹ̀. Ọlọ́run ó wọlá ìfẹ́ tọ́lọ́run gangan ní sí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó fi jẹ́ wípé gbogbo ayé ló ń jẹ̀rẹ̀. Gbogbo ibikíbi táláàánú tiyín náà wà, wọ́n á bẹ̀rẹ̀ sí rántí yín. Ayé ò ní pa kádàrá yín dà. Ìgbà ò ní dí mọ́ yín. Ojúmọ́ kì í mọ́ kí ẹsẹ̀ ó mọ́ tẹ̀nà. Ọlọ́run á pàṣẹ fún ilẹ̀, á gbé aláàánú yín pàdé yín. Ọba mi tó gbé sánmọ̀ ga kò ní rẹ̀ yín lẹ̀, kò ní rẹ̀ èmi àti yín lẹ̀. Ọlọ́run tó ní kí ilẹ̀ ó máa gbélẹ̀, gbogbo bí ọ̀tá yín bá ti pọ̀ tó, wọ́n lé lógún, wọ́n lé lọ́gbọ̀n, Ọlọ́run ó sọ wọ́n dẹni ilẹ̀, wọ́n di ẹni tẹ́ ẹ mọ̀ tẹ̀ lórí. Ọba mi tó ṣẹ̀dá afẹ́fẹ́, ọ̀pọ̀ ẹ̀dá ni ò lè fojú rí afẹ́fẹ́, Ọlọ́run ló ṣe é bẹ́ẹ̀. Àfẹ́ni Ọlọ́run bá fi afẹ́fẹ́ hàn. Gbogbo bí oore yín ó ti tẹ̀ yín lọ́wọ́, Ọlọ́run ò ní fi ran ọ̀tá yín. Ọ̀tá ò ní dá oore yín lọ́nà. Ògo ẹnì kọ̀ọ̀kan wá búyọ tọmọtọmọ. A wà ní fi àìsàn lólé ayé. Bẹ́ẹ̀ ṣe ń fẹ́ mi tẹ́ ń fi ìdùnnú tìdùnnú share àwọn fídíò mi, tẹ́ ń follow page mi. Igbe ẹkún ò ní sọnù ẹbí yín.